ìkànnì alálùbáríkàrè ohùn fún ará ìlú orin àtẹ̀dẹ̀ tó bá gbà mú èyí ò lẹ́jà ń bá kan nínú kì máa yí ṣòva àìpín rárá o Crest FM kájú ẹ̀ là ń sọ. 106.1 kò máa ṣẹlẹ̀gbẹ̀rẹ̀ wá tí máa gbọ́. ìbà fọlọ́wọ́n ọba mi lónìí apá ńlá tó sọlé ayé rò ńlẹ̀ àdàgbà títí má pààrọ̀ oyè ńlẹ̀ ìbà fọlọ́wọ́n ọba mi tó jókòó sọ́run bá ìsódùn yìí tó fàyè yìí tó fi ṣe footstool kábíyèsí. ìjẹ́jọ́ ńlá lọ portable presenter àwa túrè lónìí àtúnbalẹ̀ bìbà lórí ètò mùkúlùmùkẹ́ ìyẹn lórí ìkànnì tó gbayì dáadáa Crest 106.1 FM tó kanlẹ̀ dáadáa sí ìlú Àkúrẹ́. ìkànnì tó ń mú kí voice wa kó máa flow lórí afẹ́fẹ́. ṣèbọ́láwọn ọba mi náà ní wàláì kìí ṣe èèyàn. gbogbo bó ṣe ń dán bó ṣe ń dùn tí gbogbo rẹ̀ ń dún kúrúǹdùdù yìí ọlọ́wọ́n ọba mi mà ní. filẹ̀ ńlẹ̀ festival tí mo láìkì bó ṣe ń gbé mi ń trabayé lórí ètò mùkúlùmùkẹ́ fún tọ̀sán yìí. Olúgbénga Táíwò lórúkọ mi ń jẹ́ portable presenter rèé èmi lọmọ gbé kan lù kan pàkan jí kan fìkọ̀wò kan mú kan là kan kẹ́kàn èmi lọmọ àkànkẹ́ ọmọ àpèkẹ́ ọmọ àníkẹ́ ọmọ àyìnkẹ́ ọmọ àṣàkẹ́ èmi lọmọ bàbá àgbàlagbà tí ń fi kíkẹ́ kíkẹ́ ń ṣọlá èmi lọmọ bàbá àgbàlagbà tí ń fi gígẹ̀ ń ṣògo Olúgbénga Táíwò mo sọ̀rọ̀ bí ń tí mo gbọ́kọ́ lọ́wọ́ kọ́kọ́ mo sọ̀rọ̀ ràbàǹdẹ̀ mo gbàjí kiri lọ́wọ́ wẹ̀dùwẹ̀dù èmi lọmọ asọ̀rọ̀ fakò mọ́ òkun ẹ̀yọ́sà èmi lọmọ ọlọ́ṣọ́ mọ́dì gbàbọ́n lọ́wọ́ ọjọ́ portable presenter mọ́ ń bọ̀. nínú abala ìtàn Yorùbá tọ̀sẹ̀ yìí ìpínlẹ̀ Èkìtì mo fẹ́ gbé wa lọ lóní yàjóyàjó ìlú kan tí a ń pè ní Ilawe Èkìtì náà ni mo fẹ́ dé dúró. ìtàn ń tẹ̀ wájú ni nítorí ìtàn yìí ó ti ń bọ̀ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ṣùgbọ́n lónìí mo fẹ́ fi ìdí ìtàn náà gúnlẹ̀ kà. gbogbo bàbá ẹyẹ ìrókò bàbá igi ọlọ́mọ ṣìkàtà bàbá àgbà. omi kan bẹ ní ìlú Ìláwẹ̀ Èkìtì omi yìí ó jẹ́ omi tí èèyàn lè pè ní omi abàmì tàbí omi ìyàlẹ́nu ó kọ́ omi yìí ni wọ́n ń pè ní ìgbógbósùn. Bóyá já kíní kan ò ní ṣe kíní kan ò ní ṣe olùkú gbàgẹ̀rùgẹ̀rù lórí asán. ṣé ìgbàgbé pé mo sọ ìtàn nípa omi kan nígbà díẹ̀ sẹ́yìn tí orúkọ omi yẹn orúkọ ìlú yìí ti ń jẹ́ ìlú Awẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣé rí omi yìí ìtàn tiẹ̀ ó tún farajọ omi ìgbógbósùn ìyẹn omi ìgbógbósùn ti ìlú Ìláwẹ̀ Èkìtì. ẹni mi kùkùté ara rẹ̀ lómi kùkùté òmìnira jìjì. níbo lomi yìí gangan níbo ló wà omi yìí ó wà ní ayédáadé ní òkè ìpá ní ìlú Ìláwẹ̀ Èkìtì ń bẹ̀. omi yìí ó ti pẹ́ tí ó ti wà ń bẹ̀ kódà àwọn àgbààgbà tí wọ́n pa ìtàn yìí fún wa wọ́n sọ pé àwọn bá omi yìí níbẹ̀ ni. bẹ́ẹ̀ omi yìí ó wà ní àárín ilé ni ilé ló yí omi yìí ká táwọn èèyàn tí wọ́n sì ń pọn omi yìí ìtàn sọ fún wa pé kò gbẹ̀rí láti ìgbà tí wọ́n ti ń pọn kódà ní ìgbà òjò àti ní ìgbà ọ̀gbẹlẹ̀ ńṣe lomi yìí máa ń sun sí i. Olúgbénga Táíwò ń gbà béèrè ìtàn dáadáa wọ́n ní omi tí à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí omi yìí kìí gbàdọ̀tí mọ́ra kódà tí ìdọ̀tí kankan bá wọnú omi yìí fúnra rẹ̀ ni yóò tà á jáde. àṣé àwọn nǹkan ràbàǹdẹ̀ nǹkan abàmì báyìí sì wà nílẹ̀ Yorùbá. túpadà wájẹ ni à ń fọwọ́ ti sẹ́yìn o Yorùbá yóyóyó bí iná alẹ́ Yorùbá rúru. àwọn kan a máa pe omi yìí ní omi ìwòsàn bẹ́ẹ̀ àwọn míì a máa pè é ní omi àrẹ̀mọ nítorí pé
béèyàn bá ní n tó dùn lọ́kàn tó fẹ́ béèrè ó lè lọ sí ìdí omi yìí kó sì béèrè lọ́wọ́ rẹ̀ omi yìí a sì ṣe kódà béèyàn bá ń wá ọmọ téèyàn sunkún dọ̀dọ̀ omi yìí tó ń tọ̀hún bá ti wá dọ̀dọ̀ rẹ̀ tó béèrè a sì pèsè ọmọ fún un. ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. àsìkò tí èèyàn bá ti lọ sọ́dọ̀ omi yìí tó béèrè ńlẹ́lẹ́dùà yóò gbàdúrà onítọ̀hún. bí àgùntàn tí abọ́ rẹ̀ ń bòrìṣà ilẹ̀ o. onítọ̀hún ó wá gbé ọmọ yìí wá sí ìdí omi yìí yóò wá dúpẹ́. 49261 Hotel of God Nostrum Primary School, a milestone for quality education. àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ. ayé bí owó Ayọ̀dèjì Stephen ẹ ṣeun ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí Facebook yẹn. tìjú fún abẹ́ni tí a bá ṣé ẹ gbàgbé pé ẹ máa ní láti máa share gbà láàyè ẹ dẹ̀ tún comment bá tìjú kẹ́ ẹ dẹ̀ tún like bákan náà. lè ṣiṣẹ́ yẹ. ṣé ẹ tún gbàgbé pé tẹ́ bá fẹ́ tẹ̀síwájú láti máa gbádùn ètò mùkúlùmùkẹ́ ẹ lè kàn sí mi lórí ìkànnì ayélujára YouTube ìyẹn mùkúlùmùkẹ́ TV kẹ́tún tẹ̀síwájú láti máa gbádùn wa ń bẹ̀. ìkọ́ ò lè jòkó ẹ lọ sórí ẹ̀ kẹ́ ẹ máa like kẹ́ ẹ dẹ̀ máa share ẹ̀. ìkọjá àwa la fi ṣe. bẹ́ẹ̀ bá ti ń wò ó ní kẹ́ ẹ máa bá wa click subscribe ẹ dákun ẹ bá wa subscribe yóò dáa fún yín. lẹ́yìn kan ṣe kọ́ńdú àwa la fi ṣe. èmi ń sọ̀rọ̀ nípa omi ìgbógbósùn tó wà ní ìlú Ìlawẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì. ìbírú lọ bẹ ẹranko gbogbogbò bàbá ẹyẹ. omi yìí mo ní pé ó gbé igi ó gbé jìnnà réré sínú igbó tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ wípé wọ́n wá igi yìí wọn ò rí i mọ́. òyàjá òyẹ ẹran gbogbo kó dùn. Chief Ọ̀dọ̀fin ti ìlú Ìlawẹ̀ Èkìtì ń ló na ìtàn yìí ń bẹ fún wa. kíkọ́ ò ní ṣe. èyí ni ńgbà tí a ṣe ìwádìí ìtàn dọ́dọ̀ tiwọn. gẹ̀rùgẹ̀rù lórí asán kíníkan ò ní ṣe. Chief Afẹ́nifọ́rọ̀ Ọ̀dọ̀fin ti ìlú Ìlawẹ̀ Èkìtì. olówó ẹ̀jẹ̀ bí inú. bẹ́ẹ̀ bá wá pé bolomi wà gangan kò wá síbi tẹ́ ẹ dé ní ìlú Ìlawẹ̀ Èkìtì tẹ́ ẹ bá ti gbé ọ̀kadà kẹ́ ẹ lẹ́ ń lọ sí Afẹ́nifọ́rọ̀ bookshop ẹ̀yìn ibẹ̀ gangan ni omi wà. òkùté òmìnira jìjì. ìyẹn ní ayédáadé òkè ìpá ní ìlú Ìlawẹ̀ ibẹ̀ ló wà. àmàlà ẹ̀ o. kódà wọ́n ní lójoojúmọ́ títí dòní làwọn èèyàn ń pọnmi níbẹ̀. àmàlà ẹ̀ o. bẹ́ẹ̀ omi yìí ò sì gbẹ́rí. kẹràn ìlà ìka àmàlà ẹ̀ o. tá à ń sọ pé kò sí ìtàn ńlẹ̀ Yorùbá tá à ń sọ pé ìtàn ti dópin ńlẹ̀ Yorùbá Ọlọ́run gbọ́ kò ì dópin. òkùnkùn ló ṣubú lẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn lóṣù. Olúgbénga Táíwò tó bá ní ìtàn tẹ́ fẹ́ ká nà ń bẹ̀ sórí afẹ́fẹ́ ẹ pè sórí nọ́mbà tèmi 08061977744 08061977744 tàbí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà ni ẹ fẹ́ ṣe alágbàtẹrù tàbí onígbọ̀wọ́ ètò mùkúlùmùkẹ́ lórí Crest 106.1 FM ẹ máa pè 08061977744.